ẹni tẹ́ ń bá mi sọ̀rọ̀ ẹ lọ bá wọn sọ̀rọ̀ ẹ lọ máa pè wọ́n kí wọ́n yí wáàsí wọn padà kí wọ́n máa ṣe wáàsí according to history àwọn araboshi tó ti yẹn kọ́ fi history wálẹ̀ fún wa kọ́ ṣe nǹkan tá là sọ kọ́ yé ṣe ọ̀tá àlà kí wọ́n yé fi ojú àlà gbolẹ̀ kí wọ́n yé fi ojú àlà rí rẹ́dẹ̀rẹ́dẹ́ àti Muhammad afáìṣe yẹn a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Mo ṣe láìbọrú mo ṣe láìbọrú mo ṣe láìbọ ṣiṣẹ́ fún gbogbo etí tó bá ń gbọ́ mi. Mo júbà Olódùmarè mo júbà Olódùmarè àgbáláyé mo júbà Olódùmarè lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ jìrì gbogbo ọ̀rẹ́ ayé gbogbo ọ̀sìn ayé pátápátá ìbà ni mo ṣe. Ìbà bàbá ìbà yèyé ìbà olúwo ìbà ojúbọnù gbogbo adáṣọ máa ń múlò pátápátá ìbà yín ni mo ṣe jẹ́kójú mi sọ jẹ́kójú mi ṣe nítorí wípé kí ni àdáṣe ní ọmọ ìbà òbòdó yẹn yẹn. Mo júbà gbogbo òrìṣà tí à ń péjọ ní gbogbo àgbáńlá ayé mo júbà gbogbo òrìṣà tí à ń péjọ ní dẹ̀kọ́ tó jire jẹ́kójú mi sọ jẹ́kójú mi ṣe. Ìbà ẹ̀yin ìyá mi mo júbà yín o ẹ̀jẹ̀ ojú mi sọ jẹ́kójú mi ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ò tún máa wò mí lẹ́yìn tí n bá ṣe ètò ìtàn mo júbà yín pátápátá jẹ́kójú mi sọ jẹ́kójú mi ṣe torí àdáṣe ní ìmọ̀ ìbà gbọ́dọ̀ mọ́mọ́ èèyàn. Fọ́nrán yìí mo wá ṣe fún ẹ̀yin tí ẹ jẹ́ mùsùlùmí ṣùgbọ́n tí ẹ jẹ́ ọ̀tá Islam bẹ́ẹ̀ ni mùsùlùmí ni yín ṣùgbọ́n ọ̀tá Allah ni ọ̀tá Islam ni yín ẹ pé ṣáwò. Ó ṣe jẹ́ wípé gbogbo òfin tí wọ́n kọ sínú ìwé yín gbogbo òfin tí wọ́n kọ sínú ìwé yín pátápátá lè ń rú òfin yẹn ẹ̀dẹ̀lẹ́ kì í ṣe ọ̀tá Islam. Lákọ̀ọ́kọ́ inú Islam ló bí mi sí inú ẹ̀ náà ni mo dàgbà sí nígbà tí mo dàgbà lórí àwọn kankan òye ẹ̀ yé mi. Allah ti sọ fún yín nínú ìwé tó bá yín kọ sí àwọn Arabo wọ́n ti bá yín kọ síbẹ̀ wípé ẹ má bú ẹlẹ́sìn míì kí wọ́n má bàa ṣe kíni kí wọ́n má bàa fọn ẹ̀pọ̀n rí Allah fún. Ó ní kẹ́ ẹ fi ti yín ṣe ti yín káwa náà ò fi tiwa ṣe tiwa káwọn ẹlẹ́sìn yòókù fi tiwọn ṣe tiwọn. Rárá o ẹ̀yin ò ṣe bẹ́ẹ̀ ẹ sọ di orogún òwò torí tẹ́ ẹ bá sọ di orogún òwò ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ jẹ́ mùsùlùmí lénìí ẹ lè má jẹ́ mùsùlùmí torí wípé àwọn ọmọ oníṣẹ̀ṣe náà ni wọ́n kúkú mú tí wọ́n yí padà pẹ̀lú ẹrú ọpọlọ náà ni. Ẹ ti wá ṣe nìyẹn òdodo ti wá dé bá yín ẹ ṣe kí ni ẹ jáwọ́ ń bẹ̀ ẹ ṣáà ṣì ń ṣe lọ ni. A dẹ̀ ń sọ fún yín pé ń tẹ̀ ń ṣe yìí kódà ẹni àwa ẹni náà ẹni àwa ẹni jáàná mọ̀ ẹni ká gbẹnu wa sàn ó wá dùn ní wòrú sí wòrú báyìí ẹ wá ń ké gbogbo ohun tẹ́ fi ṣe Islam gbogbo ohun tó ń bẹ nínú Islam pátá láti yẹpẹrẹ láti mú gbogbo irọ́ jáde nínú ẹ̀ láti bá yín dálẹ̀ láti bá yín túnṣà gbogbo ohun tẹ́ ń gbé lé tẹ́ ń pọ́n lé tẹ́ ẹ̀ jẹ́ kí ayé ó gbádùn gbogbo láti sọ di nǹkan ní ìmọ̀ yín lọ́wọ́. Ṣẹ́jọ́ wa ni ẹjọ́ wa kọ́ ẹjọ́ yín ni ẹjọ́ yín ni tó bá jẹ́ wípé ẹ dúró lórí ọwọ́ yín ẹ máa tẹnu àbùkù bá ẹlẹ́sìn míì pàápàá jùlọ ẹlẹ́sìn ìṣẹ̀ṣe gbogbo ohun tó ń ṣẹlẹ̀ báyìí kò ní ṣẹlẹ̀ ẹ̀yin gangan lọ̀tá Allah ẹ̀yin gangan lọ̀tá Islam ẹ̀yin gangan lọ̀tá àwọn Àràbò torí àwọn Àràbò ló gbé nǹkan tẹ́ ń sìn lẹ́yìn lọ́wọ́. Ẹ̀yin náà ẹ gbọ́ nǹkan tí bàbá Sheikh Muyideen Ajani Bello sọ. Ẹni gbàgbọ́ pẹ̀lú Ọlọ́run kò sẹ́nìkan tá a gbọ́dọ̀ gbàgbọ́ kò sẹ́nìkan tá a gbọ́dọ̀ gbàgbọ́ kábíyèsí ńgbà tá a wá ń wúyè ńjọ sí tí mo wá sí ibà mo sọ fún yín wọn láwọn àdúgbò ọ̀dọ́ yín bá ẹlẹ́bọ ni wọ́n o wàláhì ẹlẹ́bọ ni wọ́n. ẹ wá mo ní bẹ́ẹ̀ bá máa ṣe bọ́ ẹ̀yin lẹ́ mà bàbá àdìjọ́ náà ẹ̀yin náà lẹ́ ṣáájú wọn tẹ́ rúgbọ́ ẹbọ lálìkì àmà ẹ̀ sì jọ máa lọ
torí ẹ̀yin lẹ́sàjò lórí ìlú àbí gbogbo jàmáà tó bá jẹ́ mùsùlùmí tí. irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ àwa oníṣẹ̀ṣe á gbọ́ ó tiẹ̀ tó rú èmi àní dá wọn lóhùn nígbà tí wọn pẹ̀lú wà fálágbà fún. ṣé ẹ mọ̀ wípé irú bàbá yìí pọ̀ lórí ilẹ̀ wa tí wọ́n ti ṣe ojoojúmọ́ ni. Bàbá Sheikh Muyideen Ajani Bello wọn á ní irú mọ̀lẹ̀ àtọ́lọ́hún fẹ́ jà irú mọ̀lẹ̀ ṣègbà kan lọ gbé fádànù wọ́n dẹ̀ ń sọ títí tí wọ́n fi dàgbà ṣé bí wọ́n sọ pé tí èèyàn bá dàgbà èèyàn yọ ogun jà ni. Àgbà máa ń gba oríṣiríṣi nǹkan lọ́wọ́ èèyàn. Bàbá yìí mọ̀ pé nǹkan táwọn ń ṣe kò dáa kò nílò pé kéèyàn kan sọ fún wọn. Wọ́n dẹ̀ ń ṣe lọ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ń bá lọ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ bá títí tí wọ́n fi bá dàgbà. Ẹ ti gbàgbé pé wọ́n sọ wípé bí rọ́bà lọ lógún ọdún ìjọ kan ṣoṣo báyìí lòdodo máa bá. Wọ́n tún sọ wọ́n ní wípé ọjọ́ gbogbo ní tolè ọjọ́ kan ní tolóhun. Torí ìdí tí mo fi wá ṣe fídíò yìí ọ̀pọ̀lọpọ̀ ẹni tẹ́ máa wá sínú inbox mi tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́ jẹ́ ọmọ òòtú òjìrè tí mo kó òòtú òjìrè. Ó má dàbí ẹni wípé mi ò lẹ́ni tí mò ń gbọ́ràn sí lẹ́nu àbí tíjú fún. Àbí bóyá bẹ́ẹ̀ náà lè níwà ẹ̀dẹ́ ìyá polúkí tó níwà òkè fẹ́ gbọ́ nǹkan kan. Ó dàbí ọ̀rọ̀ Àyìnlá ni. Ó ní ẹni tó bá tijú fún mi ni màá tijú fún mi ò ní tijú fẹ́ nìkan. Ẹ̀yin ò tijú àwọn oníṣẹ̀ṣe. Ẹ tijú àwọn ìyá wa nínú ìṣẹ̀ṣe. Ẹ tijú àwọn bàbá wa nínú ìṣẹ̀ṣe. Ẹ tijú àwọn pọ̀nrípọ̀ngbá wa nínú ìṣẹ̀ṣe. Àwọn irúnmọlẹ̀ wa ẹ tijú wọn. Bó tilẹ̀ jẹ́ wípé gbogbo ilẹ̀ tẹ́ ń fẹsẹ̀ yín tẹ̀lé ní ẹbọ àti ètùtù. Ifá ló náà fi tẹ̀ ẹ́ dó. Ṣé gbọ́n nǹkan tí bàbá Sheikh Muyideen Ajani Bello sọ? Ní orí ipò tó jẹ́ wípé ẹbọ àti ètùtù ni wọ́n fi tẹ̀ ẹ́ dó ni wọ́n fi gbé kalẹ̀. Orí àpèrè yẹn ṣé Muhammed ló ní ni àbí Allah? Àbáwọn àràbò ẹ bèrè lọ́wọ́ bàbá tó ń sọ̀rọ̀ yìí. Grandpa máa ní ká máa kà ní méní méjì mẹ́ta. Wọ́n ti délé ayé yìí ó ṣe díẹ̀. Ṣé kò yẹ kán ti mọ̀ wípé ìbàjẹ́ làwọn ń ṣe? Wọ́n dẹ̀ ń ṣe wọ́n dẹ̀ tẹ̀sán mọ́ títí tán fi dàgbà. Irú àwa yìí àwa débi tó ń bá wọn di ẹ̀ṣẹ́ ìgbàgbé ni pé àwọn àgbàlagbà sọ kinní kan. Tó ṣe bí òwe lọ́dọ̀ ẹ̀yin àgbàlagbà. Wọ́n ní tá a bá pẹ́ lórí mi wọ́n lè ṣe kéṣe máa bá àyàn bẹ́ẹ̀. Bàbá Ajani Bello sorry bàbá Sheikh torí kò wù mí kí n bínú lórí bí. Bàbá Sheikh Muyideen Ajani Bello wọ́n pẹ́ lórí mi wọ́n darúgbó síbẹ̀ wọ́n hu ewu lórí ẹ̀. Àwa ìṣìkẹ́ ìṣìn rẹ̀. Ṣé ládé bá wọn bẹ̀? Àwọn kan dẹ̀ sì dúró lórí wípé àwọn máa ṣe kinní yìí lọ ni. Àwọn ò ní dáwọ́ dúró àwọn ò ní yọwọ́ kúrò bẹ́ẹ̀ àwọn ò ní ṣe kinní àwọn ò ní fi ilẹ̀. Ẹ wá ní kírú àwa ìka jẹ́ǹtù ẹ ní kírú àwa ìka gbójú sọ̀hún. Èmi ti sọ fún yín pé mi ò ṣe oníṣẹ̀ṣe. Èmi ò ṣe oníṣẹ̀ṣe o. Àṣé torí pé mo ṣe máa ń múra ìmúra lẹ́kọ̀ọ́ tó òjìrè ni. Èmi ò ṣe oníṣẹ̀ṣe. Ṣùgbọ́n kábèlè tàbí pé ẹ máa sọ pé ẹ lọ́pàá alágbà kan nínú ìṣẹ̀ṣe fẹ́ kó wá bá mi sọ̀rọ̀. Ẹ lọ pè ìyá kan nínú ìṣẹ̀ṣe irú ohun wo ló fẹ́ fi bá mi sọ? Ṣé mi gbọ́ nǹkan tó ń wí ni? Àbí mo mọ ohun tí wọ́n ń sọ? Àbí bàbá wo lẹ fẹ́ pè nínú ìṣẹ̀ṣe? Èdè wo ló fẹ́ fi bá mi sọ? Ṣé èdè tí mi ò gbọ́? For as long as tẹ́yìn bá ti kanra mọ́ tẹ́ ẹ tẹ̀sán mọ́ tẹ́ ẹ ṣàjà bí ẹ̀yìn tẹ́ ẹ ṣẹ̀yìn bí àyà àwa náà wà ń lè. Wọ́n ní nítorí wípé nítorí àgbàyà ni wọ́n fi dá ọmọdé ìṣẹ́. Nítorí àgbàyà lọmọdé ìṣẹ́ ló ṣe ń live. Tó ti yé yín? Ẹ má stop o tó bá ti ń bẹ̀ yín ẹ má yọwọ́ kúrò ńbẹ̀. Torí gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá ń bẹ̀ wá mo máa fẹ́ kẹ́ ẹ lọ máa bá wọn sọ wípé orí ti yí ìlú ti change ìgbà ti yí padà ìgbà tí lólúgbà ń lò. Ní ìgbà tẹ́yìn ń búlì àwọn bàbá wa àti ìyá wa sùn silence nínú ìṣẹ̀ṣe ẹ rí pé wọ́n wò yín torí ẹ̀ lẹ ṣe rí bí jẹwọ́nú ẹ̀dọ̀ mùdùmùdùn.
ilẹ̀ wa ẹ dúpẹ́ wọn ò ṣe kankan fún yín, wọn ò bá yín ta, wọn ò bá yín jà torí tó bá yẹ pé wọn bá yín jà mo ṣúọ̀ wípé ẹ ní fi ìbàjẹ́ ṣayọ̀ irú bàbá Ajani sorry bàbá Sheikh Muyideen Ajani Bello yẹn kò ní bá wọn dàgbà báyìí wọn á ti caution ara wọn ṣùgbọ́n nísìnyí àwa ti wá dé tí ó ti yé yín àbí òye yín a ti sọ wípé gbogbo owó ìbàjẹ́ tẹ́ ń gbé wá yẹn ẹ máa jẹyàn yín níṣu mo máa sọ fáwọn kan tó ní kí n jọ kí n má bínú kí n jọ mùsùlùmí nílé àwọn oníṣẹ́ oníjàgídíjàgan bí àwọn arábí ẹ̀yin ò gbọ́ ni tí wọ́n sọ wípé ibi tí oníyà bá ti ń jẹ ìyà ẹ̀ olódodo á bá wọn pín bẹ́ẹ̀. As much as I want to respect you people bẹ́ẹ̀ ṣe ń bá wa sọ yìí ẹ lọ bá wọn sọ ẹ̀yin fẹ́ ká gbọ́ ẹjẹ́ kan kọ́kọ́ gbọ́ náà ṣé tí tiwa nìkan ló là ní ewu elépo lọ́ fi dí etí ìta wọn àbí wọ́n kan ṣò mọ́ wọn létí tó fi jẹ́ pàwọ́ la máa gbọ́ àwọn ò ní gbà. Àwọn gangan lọ̀tá Islam àwa ò kì í ṣọ̀tá Islam in fact ọ̀rẹ́ Islam ni wá. Bí èèyàn ọba ti tọ́ wa àwa gan ò ní tọ́ ẹnikẹ́ni ṣùgbọ́n tí èèyàn bá lórí òun yí àwa náà ò bínú ṣùgbọ́n àá jẹ́ kó mọ̀ pé yíyí lórí ẹ̀ yìí orí ẹ̀ kàn yí lásán ni kò tí ì turn 360 degree nítorí 360 degree yẹn a máa wá bá yí síbẹ̀ ká lè jàkàrà rú ẹni bẹ́ẹ̀. Enough is enough. Má fo commissioner táwọn bàbá wa àtàwọn ìyá wa nínú ìṣẹ̀ṣe tí wọn kọ̀ láti jọjọ́ yìí àwa ti dé adé ni láti wá kọ́ tó bá fi dídá àwọn ọ̀tá Islam tí wọ́n jẹ́ mùsùlùmí kíní á ti lọ tipẹ́tipẹ́ ṣùgbọ́n torí ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe ń wá ní kẹ́lẹ́ mọ̀ pé báwa náà ṣe ń hùwà bí ẹni pé wọn ò kọ́ wa yìí there still epitome of ẹ̀kọ́ níwọ̀nba. Mo fẹ́ kẹ́ ẹ rí wípé àṣejù àwọn ọ̀tá Islam ló máa mú mi ṣe kí ni bẹ̀rẹ̀ sí ní dáná sun àlà tá a máa kú díẹ̀díẹ̀. Ẹnìkan sọ wípé lórí péjì mi náà ni ó ní wípé màá ti kú kó tó dìgbà yẹn ó ní màá ti kú kó tó dìgbà yẹn àwọn tó sọ bẹ́ẹ̀ lánàá èmi tí mo jàkàrà wọn rè ọjọ́ tí mo máa bẹ̀rẹ̀ sí ní ṣe mo fẹ́ kí gbogbo yín kẹ́ ẹ mọ̀ wípé kì í ṣèmi lọ̀tá ìwé yìí ìwé tí mo dì mú yìí kì í ṣèmi ni mò ń dáná sun àwọn ọ̀tá Islam tó wà nínú Islam àwọn mùsùlùmí tó jẹ́ ọ̀tá Islam àwọn ni wọ́n ń dáná sun nítorí wípé mo mọ̀ wípé orí tó máa jẹgún ni kò ní gbọ́ kò sí ẹran míì ta lè fi rọ́pò fún wọn igun tó ń wù wọ́n jẹ yẹn òun ló máa wà ká adit bin wípé mo jẹ́ ọ̀tá Islam wípé mo kàn fẹ́ dáná sun I just want to derive pleasure nínú pé kí Allah máa jóná má ti dáná sun tipẹ́tipẹ́ ìyẹn ni wípé mo sì ní àwọn kan tí mo respect nínú Islam. Bàbá Fàdúrà Jagun mo respect yín nínú Islam náà bó tilẹ̀ jẹ́ wípé ẹ ti ríra yín bí ọ̀tá mi ẹ ti rí mi bí ọ̀tá yín àti bàbá mi kan lẹ́jọ́ mẹ́ta yìí àwọn tó ń ráìtì mi wọ́n pọ̀ gan gbogbo yín ni mo respect ṣe rí àwọn ọ̀tá Islam yẹn wọn ò ní jẹ́ kí Allah lè survive ẹ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n pera wọn ní mùsùlùmí yẹn wọn ò ní jẹ́ ká Allah survive ẹ̀ ìjọ tí n bá wá bẹ̀rẹ̀ sí ní máa ṣe tinú mi ṣó ti yé yín ti mọ̀ lọ àfi tó bá jẹ́ pálábò sílẹ̀ yín náà fúnra yín wípé arábìnrin dẹ̀ gbìyànjú tọ́jú Allah níwọ̀n bá dé o. Orí tó máa jẹ kò ní kó wà náà dé fèrèsà ó máa yọrí ẹni tí ìyá tọ́ sí ni ìyá ní nǹkan míì tó fi ń panu lọ́wọ́ tí ìyá bá ṣe tán pẹ̀lú yẹn á padà tọ́ lọ á fìyà jẹ dáadáa. Ẹ̀yin ọ̀tá Islam tẹ wà nínú Islam ẹ̀yin mùsùlùmí tẹ jẹ́ ọ̀tá Islam
ẹ jẹ́ bára yín sọ̀rọ̀. Irú àwa yìí àti sáìn mọ́ yín lọ́wọ́. Nǹkan tí màá fi ìwé yìí ṣe, àwọn olórí ẹrú yín ní Saudi Arabia gan wọ́n á pè mí láti interview mi torí tí ó bẹ lọ́kàn mi láti fi ìwé yìí ṣe ò dáa. Nǹkan tó wà lọ́kàn mi láti fi ìwé yìí ṣe kì í ṣe nǹkan tó dáa rárá. So tẹ bá mọ̀ wípé ẹ nífẹ̀ẹ́ Allah, ẹ sì wẹ agbẹjẹmọ́wọ́. Irú bàbá Sheikh Muideen Bello ni wọ́n máa lọ sí inú náà Jahannama ni. Kí nìdí? Nítorí wípé gbogbo ọjọ́ ayé wọn ni wọ́n fi gbógun ti Islam. Ibi tí olórí ẹrú wọn Allah pèsè fún wọn, torí Allah sọ fún wọn wípé wọn gbọ́dọ̀ mẹ́nu àbùkù bá ẹ̀sìn yín àtàwọn tó ń bọ nǹkan míì tó ń sin nǹkan míì yàtọ̀ sí Allah. Ọlọ́run nìkan làwa mọ̀, àwa ò mọ̀ Allah. Ọlọ́run ọba àbí òun nìkan la mọ̀. Àbí irú adé tá à ń dé sábàkà ni olórí wọn dé ní ilẹ̀ Àràbù, àwọn olórí ẹrú ní adé làwa ń dé ilẹ̀ wa. Ọlọ́run nìkan làwa mọ̀, àmọ́ Allah. Ẹ bá mi sọ fún bàbá Sheikh Muideen Bello, nígbè mi ni mo sọ fún wọn wípé tẹ́ bá ti kú báyìí Jahannama wọn ṣúwọ̀ níwájú Allah, nítorí wípé gbogbo ìgbésí ayé bàbá yẹn ni bàbá yẹn fi gbógun ti Islam. Láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé bàbá ṣiṣẹ́ against Islam ni. Wọn ò mọ̀ wípé nǹkan táwọn ń ṣe yìí ó máa padà backfire, òun ló padà backfire yìí. Bí kẹ́ sọ̀rọ̀ sí ẹlẹ́bọ, bí kẹ́ sọ̀rọ̀ sí òrìṣà, bí kẹ́ sọ̀rọ̀ sí ifá, bí kẹ́ sọ̀rọ̀ sí ètùtù, bí kẹ́ sọ̀rọ̀ sí babaláwo, bí kẹ́ sọ̀rọ̀ sí oníṣègùn. Kẹ́ wọnú ilé ọba, ó tẹ̀ jẹ́ pé àwọn ọba yẹn náà rí wọn pé àwọn ọlọ́pàá yìí wá. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ dàgbà ẹ̀ tún dáná, tẹ́ ń wọlé tẹ́ lọ ń insult orí àpẹẹrẹ tí wọ́n jókòó lé lórí. Irú àwa yìí ti wá dé tán. Àti kékeré lẹ ti yọ ọmọdé ìṣẹ́ tún dàgbà ẹ̀ tún yàgbà òfò. Àwa ni a máa sọ fún yín, wọn wá náà rìn yín fín. Ẹni àárín fín ni yín, torí ẹ̀yin náà rí àwọn alálẹ̀ fi tẹ́ fi dàgbà ni. Gbogbo yín àtẹ̀yìn àfáà àtàyìn Ṣóyèkì mú kàńdàmù gbogbo ẹ̀ tẹ́ ń jẹ. Gbogbo yín lẹni àrífín. Ká má rí fídíò yín nìkan lókù, kí irú mi má rí nìkan lókù. Ẹ gba èsì. Ẹ gbọ́ Jagbajanti sọ̀rọ̀. Máa bá yín sọ etí yín á kún. Ẹ dẹ̀ ń bá mi sọ̀rọ̀. Ẹ lọ bá wọn sọ̀rọ̀. Ẹ lọ máa pè wọ́n. Kí wọ́n yí wáàsí wọn padà. Kí wọ́n máa ṣe wáàsí according to history àwọn Arabush. Tí ó ti yẹ kó fi history wálẹ̀ fún wa. Kọ́ ṣe nǹkan tálà sọ. Kọ́ yé ṣe ọ̀tá Allah. Kí wọ́n yé fi ojú Allah gbolẹ̀. Kí wọ́n yé fi ojú Allah rí rẹ́bẹ̀rẹ̀bẹ̀ àti Muhammad. Àfàìṣe yẹn, a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ẹ tí ì rí nǹkan kan. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.